kábà fẹ́ sọ pé olóyè Yorùbá gàgàgàgà Aláàfin ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ pé àwọn ọ̀bẹ kẹjà sí pé ẹ ti jẹ Mufti àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n tara gan wọ́n tara ebi ọba tí ebi Mufti tí lè kéwù yàn ni àbá àfa yàn ebi kọmíṣánná mínísítà tí kọmíṣánná yàn ẹ jẹ́ wọn máa bá tẹ̀ lọ bá dánú tàn wọ́n bá ṣe gbọ́nú tàn èmi ọba Olúwo ló yẹ èmi ní Mufti ọba Olúwo tó máa ń yan ìmáàmù àtàfà lè kí wá lọ yẹn nìkan ní Mufti ṣé yàtọ̀ sí láàrin àwọn méjèèjì ní ẹ̀yà Yorùbá á gba Aláàfin sí olórí ẹ̀yà Yorùbá á sì máa fún ní àpọ́nlé rẹ̀ èyí sọ ní wọ́n ní olórí àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn àràn yín olórí àwa mùsùlùmí nílẹ̀ káàró òjìire Olúwo ó jáde ó sì tàtẹ̀bọ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ lọ́wọ́ sọ pé làkún bí inú kó ẹ̀yẹ lọ́bọ̀ ẹlọ́mú ọba yín ọ̀ nínú wọ́n ní adé mùsùlùmí láwa ọba tàwa ní ọba tó bá jáde pé mùsùlùmí lòun máàmù kan ní máa ń yan leader of imam and alfa kò ní agbára kankan nínú ọpọlọ àti nínú àgbọ́yé ẹ̀sìn àti nínú doctrine ẹ̀sìn àti nínú pé yẹn lajú kò ní agbára kankan láti jẹ Mufti náà ní kwẹ́sàn wípé ta ni olórí Yorùbá gan gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ mùsùlùmí ta ni olórí Yorùbá ìwọ mùsùlùmí ni ọ́ ìdáhùn olóyè kí ìwọ tó jẹ́ mùsùlùmí kọ́ dáhùn àbí kí lẹ́ẹ̀ kó belief wípé ta ni olórí mi gẹ́gẹ́ bí èmi tí mo jẹ́ Yorùbá Muslim ṣé Ọ̀ọ̀ni ni olórí mi Yorùbá Muslim sí ni mí mùsùlùmí ni mí Yorùbá ni mí ṣé Ọ̀ọ̀ni ni olórí mi àbí ọba Aláàfin lọ́yọ̀ọ́ nítorí ọ̀rọ̀ kan tí wọ́n jára rẹ̀ mo wá fi ẹlẹ́kẹta kó àbí Olúwo tó declare ọba tó declare Islam nítorí tí mo fi Olúwo ṣe ẹlẹ́kẹta èyí ṣàlàyé o máa ṣàlàyé o èyí yẹn wá ọba tó jó lórí Yorùbá táàbà ní orojọ́ jù Oòduà àtọ́jú bàbá wa òun ní bàbá wa òun lọ balẹ̀ lórí nínú àdámọ̀ Yorùbá àwọn ọmọ rẹ̀ ni ọmọ jẹ́ olórí ilé lórí so tí Aláàfin bá ń claim wípé òun lọ lórí gbogbo ọba Yorùbá tó bá jọba Yorùbá tó sì jọ ọmọ tó bá jẹ́ ọmọ Oòduà òdodo ni ó òun náà lọ́ba tó ṣẹ́kù tó jẹ́ ọmọ bíbí Oòduà torí èyí tó ń fẹ̀jù nóòtà Ọọ̀ni òkè sọmọ Oòduà o Ọọ̀ni òkè sọmọ Oòduà o wọ́n bá àwọn ní àwọn àrán wọn Oòduà gan bá wọn nífẹ̀ẹ́ nítorí pé gbogbo àwọn ọmọ tọ́jọ́ Oòduà bẹ́ẹ̀ bí méje gbọ́n sí máa ń wí wọ́n kú ní Ifẹ̀ wọ́n láwọn lọ rèé gbìjà bàbá wọn lọ́jẹ́ kí oyè ipò tí Ọọ̀ni wà lọ́jẹ́ kí oyè yẹn wà ńlẹ̀ so Aláàfin òun lọmọ gangan ojúlówó tó jẹ́ ọmọ bíbí Oòduà Ọọ̀ni èyí sí ara Oòduà abọ rẹ̀ ni wọ́n olóòṣà ni wọ́n ṣé ibi tí wọ́n ń léwu nítorí pé tí wọ́n ń léwu lọ́wọ́ ti jẹ́ olórí Yorùbá ní tó bí rèé o Ọọ̀ni èyí sọ pé mo sọ̀rọ̀ pé ká ẹ má respect ẹ o a respect wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà ṣùgbọ́n àgbà wọn gbọ́ àtẹ̀lé wọn wọ́n èsì ṣe olórí àwa nígbà mo rú ẹ̀sìn tí wọ́n ń ṣe èèwọ̀ ní fún mùsùlùmí kó pè wọ́n lólórí òun ọ̀rẹ́lẹ́bọ ni wọ́n mùsùlùmí lèmi ṣùgbọ́n bẹ́ẹ̀ kábà fẹ́ sọ pé olórí Yorùbá gàgàgàgà Aláàfin ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n olórí tí òṣèlú gbé táwọn olóṣèlú fà lẹ̀ tí wọ́n gbé tí wọ́n fi agbára òṣèlú tí tó fi á ń gbé lórí àwa Yorùbá lórí òun ni Ọọ̀ni tòun tá a bá fẹ́ tútàn wò tá a bá fẹ́ sọ̀tàn Aláàfin lórí àwa Yorùbá òun lórí ọba òun lájọ tán báwo wá ní méjèèjì ṣe yàtọ̀ kí ni àtọ̀tẹ̀ bẹ̀rẹ̀ láàrin méjèèjì níbàámu ṣe orí mùsùlùmí gbọ́dọ̀ dúró tóòtọ́ ó sì gbọ́dọ̀ mọ̀ òótọ́ olórí gẹ́gẹ́ mi tí mo fẹ́ sọ̀rọ̀ bí mùsùlùmí gidi torí ẹ̀ sí pé Ọọ̀ni olórí àwọn ọba tó bá ń àti ẹni tó bá gbà pé ìwọ lórí àwọn bàbá Ọọ̀ni olórí àwọn tó bá ń tẹ̀lé tẹ́jọ́ ń ṣẹbọ ọ̀pọ̀ ẹbọ tí Ọọ̀ni ń ṣe èso lórí tàwa olórí Yorùbá tí Aláàfin ọba ṣẹbọ olórí Yorùbá ni ọlọ́ọ̀tọ́ tó bá lórí mùsùlùmí ìmáàmù kan lórí mùsùlùmí ká má sọ̀rọ̀ bí ara oko ibi wọ́n ti gbé Islamic system kalẹ̀ ìmáàmù olórí mùsùlùmí ní ọ̀yàn máa kírun fún wọn bẹ́ẹ̀ náà olórí mùsùlùmí ó ṣe yàn àlìkọ́ọ́dí máa dájọ́ ṣẹ̀ríà olórí mùsùlùmí oní ọ̀yàn olórí security amir jais olórí mùsùlùmí ọ̀yàn alimufti olórí mùsùlùmí táwa lórí mùsùlùmí iná lọ bá mùsùlùmí bí wọ́n ṣe ń jẹ́ bọ̀ káàkiri àgbáyé ó wá ní amir mùsùlùmí kọ́ mọ́jọba o òun lọ dáa jù wọ́n máa yan tó bá ti dáa ni wọ́n máa yàn dìlé tòun ká tó bá wá sọ pé àwọn òòyàn báwọn ọba làwọn máa yàn tó sì jẹ́ pé ọba yẹn wọ́n fi ti sí pé ọba ìsìláàmù ni ọba náà dáa ọba ní ọwọ́ àyàn ìmáàmù nínú ìsìláàmù tí a tàn sí káàkiri lágbàáyé òsì ìyàtọ̀ tó ti change ọba ọ̀yàn ìmáàmù lọ́ba mùsùlùmí ni o ọba ọ̀yàn ìmáàmù ọba ọ̀yàn àlùkọ́dí ọba ọ̀yàn oyè tó pọ̀ tó jẹ́ Islam gẹ́gẹ́ bí ó ṣe pé president ní democracy òun náà yàn minister of defence minister of economy minister of health minister of education kankan tí president wà délé gbogbo wọn bẹ́ẹ̀ náà ni ọba asultan ó sì lè jẹ́ alikhalifa ó lè jẹ́ amirul muslimin ó lè jẹ́ amir bíi emir òun náà wà yàn òye minister tiẹ̀ náà minister rẹ̀ òun náà ni almufti rahisul ulama alqadi àwọn oyè tó pọ̀ báwọn ìmáàmù kan ní máa ń yan leader of imam and alfa kò ní agbára kankan
nínú ọpọlọ àti inú àgbọ́yé ẹ̀sìn àti inú doctrine ẹ̀sìn àti inú pé èèyàn lajú kò ní agbára kankan láti jẹ mufti. ìsìláàmù ọ̀dọ́ kọmíṣánná àyàn mínísítà. ìmáàmù gan kò tó mufti, ìmáàmù gan kò tó mufti. àwọn ulama wọn kó wọn jọ, mufti náà máa gbé ọ̀rọ̀ wọn jáde, ọ̀gá ni mufti jẹ́ fún àwọn ulama. bí ìgbà fẹ́ẹ̀ kan dáǹkan orí àti ọmọ nǹkan tẹ́lẹ̀ máa sọ alẹ́nu nípa bẹ́ẹ̀ àwọn òṣèlú sọ alẹ́nu bẹ́ẹ̀ bá ti wọgbó àmì ọgbó tẹ̀lé tàbí kílẹ̀ àwọn eré àyẹn. náà ibi tá a ti fẹ́ sàlàyé pé ṣe bẹ̀yẹn ibi tá a ti sàlàyé pé ta ló lórí wa olórí àwọn mùsùlùmí ọba tó bá jáde tó pera rẹ̀ lọ́ba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè lónìí àbòsí ni káàtó tó lórí wa ọba ni wọ́n ní ọba Olúwo ó nìtàn wípé òun làkọ́kọ́ ọba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè kódà ó ti ń jí ọba mùsùlùmí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jí ọba mùsùlùmí nílọrin. Ìwó láti 16 nǹkan kan ní ti ń jẹ ọba mùsùlùmí ó di ọba mẹ́tàlá tí ó máa jẹ ọba mùsùlùmí lájọ wọn ti gba Islam ọba mùsùlùmí ni lájọ náà láti lu alikọ́dí ilé alikọ́dí ní ilé adájọ́ sẹ̀ríà ọba ní máa ń yàn alikali ní wọ́n pè ní alikali ọ̀bẹ ti sìn odidi ọkọ̀ ilé kanu ní òde máa gbọ́ ilé àfa ilé ìmáàmù ìlú ló ti máa gbọ́ torí pé structure Islam ni wọ́n àkà pé Olúwo ní ẹ̀mí àní yún àmì wọ́n àkà pé bẹ́ẹ̀ ni Olúwo yóò wò láwà nínú wọ́n bá ti jẹ Olúwo láwà ní wọ́n bọ́dọ̀ lórí ẹ̀. inú ìtàn tiwa òun náà ni pé ọba Alámúyè kò sí olóyè rẹ̀ tó gbọ́dọ̀ wá sí mítìn láàfin tí ò ní wó láàrin bàbá tó láàrin wọ́n láti lé ẹgbẹ́ ògiri kan bẹ tó kàn fi àwọn láàrin oríṣiríṣi kọ lọ́mú láàrin bẹ́ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ òjókòó sí mítìn gẹ́gẹ́ bí olóyè. àndẹ nínú ìtàn wa àwa nìkan láti tán wípé ìmáàmù àkọ́kọ́ àtẹ́tó kí dí àkọ́kọ́ táyà kírun lẹ́yìn ọba ni ọba dandan fúnra rẹ̀ lọ́kọ́ sí ìmáàmù ní Central Mosque yẹn gẹ́gẹ́ ojúbọ sí ní Central Mosque ojúbọ tó ti ń sòsà òsà kan kó wá láti fẹ̀ bẹ̀tọ̀ ọba fúnra rẹ̀ lọ́pàá ogun sàyẹrẹ ọwọ́ ni wọ́n lọ kọ́ mọ́sálásí síbẹ̀ wọ́n fi pè ní mọ́sálásí ọba. so àwọn nìkan lábẹ́ ìjẹ́ mọ́ pé mọ́sálásí Central Mosque ìlú tó pè ní mọ́sálásí kí ni ọba torí ọba rìlẹ́ẹ̀tì mọ́ mosque orí ilẹ̀ ààfin ni ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí nígbà títí dé ni wọ́n ló pín sí méjì. ìmáàmù àkọ́kọ́ náà tàn ní mọ́sálásí àti ní yídì ọba náà ni. so nípa bẹ́ẹ̀ tí wọ́n sọ pé olórí àwa mùsùlùmí nílẹ̀ káàró òjìire Olúwo ó jáde ó sì tàtẹ̀bọ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ lọ́wọ́ sọ pé làkúndé inú kó ẹ̀yẹ lọ́bọ̀ ẹlọ́mú ọba yìí ọ̀ nínú wálé adé mùsùlùmí láwa ọba tàwa ni ọba tó bá jáde tó mùsùlùmí lòun. lọ́sọ̀rọ̀ pé mo jẹ́ ọmọ òwò rárá o wà máa hìlà rẹ̀ tó bá ṣe wípé kò tàgbòrá lẹ́nu ká ti jáde àbíyá òwò kó kan nínú oko òwò lọ́ba ká ti jáde pé mùsùlùmí lòun ọba mi ni. kó yàtì ìsìn náà Olúwo lè jẹ́ orí ni gbogbo ọba pátápátá nílùkulù tí ọba ti ṣẹbọ tó ti pè ara rẹ̀ ní ọba mùsùlùmí tó sì lóun ọ̀sẹ̀ ẹbọ àtẹ̀ríba fún tábà ti dé lu ẹ̀ tó bá fẹ́ á wà lábẹ́ rẹ̀ ni. mo sọ pé àwọn ọ̀bẹ náà kẹjà sí pé ẹ ṣe jẹ́ Mufti àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n tara gan wọ́n tara ebi ọba tí ebi Mufti tí lè kéwù yàn ni àbá àfa àyàn ebi kọmíṣánná mínísítà tí kọmíṣánná yàn ẹ jẹ́ wọ́n máa bá tàn lọ ọba dánú tàn ọba ṣe gbọ́nú tàn èmi ọba Olúwo lọ́yẹ̀ èmi ní Mufti ọba Olúwo tó máa ń yan ìmáàmù àtàfà lè kí wá lọ yẹn nìkan ní Mufti ṣé yàtọ̀ sí láàrin àwọn méjèèjì nílẹ̀ ìdáhùn gan nífẹ̀ẹ́ ìdìgbà yàtọ̀ tó wà bẹ́ẹ̀ àdẹ̀jáṣe nítorí bá encourage ara tá a fi gba Mufti àfẹ́ discourage ọba tẹ̀lé pé ó strange irú ọba bẹ́ẹ̀ sí kí ni ó yàtọ̀ káàtọ̀ ká àgbá nígbà pé àwa náà fẹ́ kí nǹkan tó yóò dìde ó dìde ní sáàyàn ọba míì ni ìdílé tí jọba nínú àwọn ọba tí wọ́n jẹ naturally nílẹ̀ káàró òjìrè ìkan sì yarí ń bẹ̀ láti bí 100 ọdún ọdẹ kọ́ mọ́sálásí ọdẹ kéwú ọdẹ lọ jẹ lèmọ́mù Amirul Mu'minin nínú gbogbo mùsùlùmí tí ẹ̀mí ẹ bá da tó mọ tó ń ṣe tí làákàyè rẹ bá pé tí ọ̀sẹ̀ gan bẹ́ẹ̀ ibikíbi tó bá kó ti dìde ebi Sokoto ni Usman Buru Fodio wa tí gbogbo ilẹ̀ Haúsá ti wà lábẹ́ rẹ̀ tó sì ń gbà fòdì sí ní ìgbà fọ́ àjọpẹ́ ní ọ̀rọ̀ mọ̀nàfíkì ni tàbí aláìgbàgbọ́ yé gbogbo wa lẹ́ka gbà fún Olúwo kí ló gbogbo yà Mufti kó tó yà Mufti láti dúró tì kó dàgbà tó yà Mufti àtúnlá àfẹ́ àfa àwa lórí àgbà láti gbà tó tó bá yẹ lómi tí ọba wa ṣe bẹ́ẹ̀ kó ṣe ẹgbẹ̀rún bíi nígbà náà dandan lọ́gbà á sì bọ́ sáà bá wa lẹ́nu. pẹpẹ fẹgàn rẹ lẹ bára fẹgàn lẹ ọ ní ọgbà ìtaàsí ṣé káwọn àgbà tiẹ̀ ni ojú ibi tó lóò dúró sí oní sọ́ọ̀fì lọ́wọ́ ni ó fẹ́ pé tí wọ́n náà bá ṣe nǹkan tó ọba ti fi lọ́wọ́ káwọn náà má dà sí ìwọ́n tó sọ bẹ́ẹ̀ gbà pé kò sí ilé ayé ìpè ikú ẹnìkan ò ní dìde support yẹn láíláí ìdáhùn náà sọ gbọ́dọ̀ tí wọ́n náà sọ ni wọ́n fi lọ́wọ́ kí ló tó fi jẹ́ tó ń sọ fún wa ìlú ọjẹ́ mọ́rún pẹ́sẹ̀ bẹ́ẹ̀ tí ìlànà pé kan ṣe yàn ìlú tó fọ́nká tó dàrú àfáàyí mélòó ló bá dáwà débi tí Usman Buru Fodio bá dé Usman ṣe dáwà ó pépè ó sì gbé ìjọba Islam dìde afá kankan nílẹ̀ káàró òjèrè láti 4 ọdún kí ọba Olúwo tó máa jọba bí 7 ọdún ni wọ́n ti gbúrò pé mùsùlùmí ti wà nílẹ̀ káàró òjèrè wọn kàn nílùú kan specific wọn ní mọ́sálásí kan specific kódà wọn bá láyé ibi kan tẹ́tẹ́ kírun ètò gbajúmọ̀ jù pé ọba gba Islam ó sì kọ́ mọ́sálásí number 1 rẹ̀ tí ò sí kò sí kàkà ṣáájú ẹ̀ òun náà ní kọ́sẹ̀lẹ̀ ní sẹ́yìn kankan yẹn iná ní Olúwo number 1 ọba kan ṣáájú ẹ̀ làgbà tó gbà tó ti wá dìde báwọn kí ló dé tá àfà àgbà kájọ kóra wájọ kájọ wà lójú kan náà lọ́ba ní òfin lọ ń wọ́n sì ti ṣẹlẹ̀ wọ́n lọ fi lọ wọn báyìí ọba da tó ọba jẹ lórí wa lórí ni
wọ́n wá lórí àwọn òjò lórí tábà jẹ lórí àní gbàgbọ́ ẹnìkan tí yóò lóun kàdìdé ohun tí àwa tajà lùsùn náà Sàlàfí tá a máa fi tako yàn ọmọ lára olúwo ṣùgbọ́n nǹkan èrò tó ohun tí èèyàn fi máa tako olórí ọlọ́run ti dábàá rí mistake lára olórí ká ṣe sùúrù ni ìní háìhá ìyàwó mi bojú gbogbo ìyàwó mi tí olúwo bá ní àwùjọ kàn lo kàn bo ara rẹ̀ kò wá bojú tí wọ́n àtọ́rí bojú tèmi náà pé kèso lórí ni ibi tó ti yàtọ̀ sí wa kò tó nǹkan tẹ̀lé sọ pé kèso lórí kọ́nà kò tó jẹ́ tẹ̀lé tó tún le jù yún lọ mọ́dá pé ètò burú jù ó sọ pé kò sí ti jẹ́bọ ó sì jẹ́ pé láìláì lọ́wọ́ Muhammadu Rasulullah ó sì bá wa kírun ní ààfin olúwo lónìí wọn gbọ́dọ̀ mu ọtí àfihàn olórí bẹ́ẹ̀ wọn ò bí ẹ̀dá kó mu ọtí kíláàsì dàsìkò ọrùn gbogbo tẹ́ bá ṣe fẹ́ fílẹ̀ kẹlọ kírun tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o bá ti ń pàtàn ìyẹn láì lè hàn ní support ẹ̀yin mùsùlùmí ọba tọ́ba ní ìdí ọba mùsùlùmí olórí mùsùlùmí o tí orí tó ìdí ọ̀dàgbò o torí abẹ́rẹ́ lẹ́yìn kan tí a máa ti síwájú pé olórí wa kí àwọn àjẹ wa adẹ̀bọ́lọ̀ mọ̀ gírètẹ̀ lẹ́sìn àwọn ọba tó jẹ́ mùsùlùmí náà wọ́n ti ń lẹ̀pọ̀ mọ́ olúwo wọ́n ti lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n ti fi olúwo síwájú ìwà ń tiẹ́ bàbá àfà sí ìjọba lẹ́yìn ọ̀ni àwọn ọba tó jẹ́ mùsùlùmí gidi tí wọ́n dá wọ́n ti lẹ̀pọ̀ mọ́ olúwo wọ́n ti ní association tiẹ́ wọ́n ti jọ ṣe papọ̀ wọ́n sì ti olúwo síwájú ìwà ń tiẹ́ wọ́n máa pọ̀ sí láàmú gbàdúrà èyí ọba ìkú tẹ́bá jẹ́ mùsùlùmí fara pamọ́ ọ̀yá ẹ̀lọ́mọ ọjọ́ olúwo lẹ́yìn tó kàyà aláàfà àwọn aláàfà kan jẹ́ ní ọlọ́run bí bàbá wa Tajudeen Al-Adabi olórí gbogbo alùsùn náà nílẹ̀ káàrò jẹrẹ wọ́n ti wá bá bàbá olúwo wọ́n lẹ̀pọ̀ mọ́ àgbà ọlọ́ba èyí ń tiẹ́ wọ́n afọ àwọn ńláńláńlá tí wọ́n jẹ́ àfa àgbàkẹ́jà àfa àfa Dr. Azrawu bàbá wa Al-Wazir Dr. Abdulaziz Dr. Dawood Abdulbaki Muhammad wọ́n bẹ̀rẹ̀ sọ kéde àtàwọn pòfẹ́sọ̀ mi láti ìlú mi gbogbo àwọn afọ àgbàkẹ́jà mi rí sẹ́ dá gbogbo ọ̀nà gbà fọlúwò bàbá ìmọ̀ ẹ̀ lẹ́yàánú gbà fọlúwò wọ́n ní ẹnìkan tẹ́kẹ́ wọ́n fi lọ àwọn gbogbo ó kì í tiẹ̀ nígbà wo ni gbogbo wa ká wà lójú kan náà kódà kó lórí wa kọ́ mọ̀ dáa tó wa pé ó ti èdè lórí tí gbogbo ó jọ papọ̀ mọ́ ibi tá a ti lò ẹgbẹ́ mi tá a ti lò tá a fi jà fún ẹ̀tọ́ Islam ó pọ̀ kọjá káwá mọ́ sọ pé àti ìran kankan lára rẹ̀ àbí mo ní oríṣi kan gbogbo oríṣi rẹ̀ a ní ìdí ọba kan láti síwájú náà ni wọ́n sọ ní ìsẹ̀ wọ́n ń pè ní ìsẹ̀ wọ́n ń ta lórí Yorùbá Ọọ̀ni ní àbí Aláàfin ẹgbẹ́ ta wà ní ìsẹ̀ àwọn tó dúró pọ̀ ní wọ́n dúró òṣèlú burúkú sì mẹ́mẹ́rì tí ẹ bá gbà pọ̀ ní ajẹ́pẹ́ gbogbo Yorùbá ẹlẹ́bọ̀ ní àná mo ń sọ fún Aláàfin declare o má bàa ẹlẹ́bọ̀ tó bá bàa ẹlẹ́bọ̀ ìṣòro ìtìá o impossible wọ́n ti bàa rẹ̀ kírísẹ̀ bàa rẹ̀ kírísẹ̀ kó sọ olórí ọmọ Yorùbá mọ́ ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun tó bá pẹ́ ààrẹ ní mùsùlùmí bí bàbá àdàdà ṣe máa fa kíw ó tún ríjọba sí èyí ò mẹ́sẹ̀jì sí bàbá wa Aláàfin Abdulhakeem lórúkọ rẹ̀ máa wá masára sí dáadáa ọba mùsùlùmí lọ́sùn bọ́yẹ̀ sí ọba Islam because ọba Aláàfin òní sọ́kítọ̀ Islam òní àlùkọ́dí kò sí rí tó lù ò sí rí òyìnbó láwà ní olúwo máa wé láwà ní olúwo ní àlùkálí olúwo máa dìkílà rẹ̀ pé ọba mùsùlùmí lòun nínú ìtàn wọn títí dèsẹ̀ ìwé tí ò tún rí ogun ọjà wòrí gbogbo ìlú àlàáfíà ní ìlú Islam àmọ́ kápẹ́ ìjọba generally wọ́n tẹ́ sọ gẹ́gẹ́ ìjọba generally ìwà Aláàfin tó bá fi lè dìkílà pé ń kálukú ọmọ ṣe tiẹ̀ ẹlẹ́bọ̀ ṣẹbọ mùsùlùmí ó ṣe mùsùlùmí kírísítẹ̀ ó ṣe kírísítẹ̀ àmọ́ ọba Aláàfin ni ajẹ́ pé gẹ́gẹ́ bí ìtàn ọmọ Oòduà àgídí ní ọlọ́tọ̀ pé bàbá rẹ̀ Aláàfin bàbá rẹ̀ tí ṣe bàbá gbogbo wa bàbá rẹ̀ kò lẹ́sìn kankan o gbogbo ẹgbẹ́ yìí gbogbo ìgbòlákà yìí tẹ́sí ọya tẹ́sí ọmọ àwọn ẹ̀gbọ́n wọn kú wa kan ní o ọmọ náà jẹ́ fún bàbá rẹ̀ Aláàfin bàbá wa Oòduà ọ̀bọ Ṣàngó ọ̀bọ ìgbòlákà ayé ọ̀bọ fún àkọ́kọ́ kankan ìgbà tó dẹ́fẹ̀ Ọọ̀ni ní ìṣẹ́bọ ó sì yẹ ó wà pẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ó sì rí bàbá ti wá tọ́sọ̀ wá kalẹ̀ èyí sóhun lọ́dá òsà kankan kalẹ̀ fún wa àwa láyà sí bí òsáhùn náà tó yà síbẹ̀ Aláàfin wọ́n fẹ́ sọ tí jòdòdó ọ̀rọ̀ ó kì í ṣe Ṣàngó kì í ṣe Ṣàngó nìkan lọ́mọ kí ni Oòduà dúró gẹ́gẹ́ bí bàbá rẹ̀ tó bá pẹ́ àrẹ ní mùsùlùmí àwọn mùsùlùmí tó rẹ́sipẹ̀tì pé olórí gbogbo ṣe àpẹẹrẹ ìsìláwà pé olúwo lórí àwọn mùsùlùmí kan olórí náà gbọ́dọ̀ sọ pé òun lórí àwọn Christian òun lórí àwọn ẹlẹ́bọ náà olórí wa láwọn mùsùlùmí lẹ̀ káàrò jẹrẹ that is Islamic structure so wà Aláàfin tó bá ní ìwọ gangan ipò bàbá rẹ̀ lọ fẹ́ wà àdẹ́kùn mọ́sí òṣàkẹta ìwọ àwọn mùsùlùmí náà àádọ́ pé ìwọ lọ rólé bàbá rẹ̀ ti sì bá fún gbogbo wa ọba sì ní bàbá rẹ̀ yes ọba bàbá rẹ̀ yes báwa mùsùlùmí olórí torí pé olórí wa tó jẹ́ mùsùlùmí òun nítorí tó lórí fún wa rí pé òun ni yọ́ mọ bá wa sọ̀pọ̀ọ̀tì Kùránì àtàdísì tá ń tẹ̀lé bàbá rẹ̀ Aláàfin òun ò lè tẹ̀lé Kùránì àtàdísì àmà ní kí Aláàfin náà máa jẹ́ olórí àwa kíni o mùsùlùmí àti Yorùbá yòókù ṣùgbọ́n kò ní tẹ̀lé kìtàbà àti kíni o àti Sunnah ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yà olórí ẹ̀yà Yorùbá á gba Aláàfin sí olórí ẹ̀yà Yorùbá á sì máa fún ní àpálẹ́ rẹ̀ èyí sọ ní wọ́n ní olórí àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ìran yín àtẹlẹ́bọ tó bá gbà ọ̀gbọ́ tó lọ ṣe dáwà ẹbọ fún tọ́sàlẹ̀ pé wàá gba ẹbọ oṣù gbàmí ní ọ̀gá rẹ̀ àwọn àmàwà mọ́sálásí àmà ń lawé ilé ọ̀dẹ ẹbọ olúwo ní ojú mọ́sálásí olólórí wa kì í sọ ni. ó kílà ẹ lọ́sàbò sí ọmọ pèmí sí rọ́bìsì kó fẹ́ báwo ni wọ́n pèmí sí rọ́bìsì mélòó gan ni yín gẹ́lẹ́ ìjẹ́pọ̀ ẹbọ 10% ní kírísẹ̀ pọ̀ jù lọ àwọn mùsùlùmí pọ̀ jù kírísẹ̀ lọ kí wọ́n lẹ ìyá àti kírísẹ̀ papọ̀ ẹ̀ pé àwọn mùsùlùmí tá a jẹ́ Yorùbá. ìgbèrè bá a fẹ́ pè lásìkò ẹni pé kí Yorùbá mùsùlùmí kó ti ọba kan tó bá pera rẹ̀ mùsùlùmí tó tó ọ̀nà dání ó ti síwájú tẹ́ wá sọ fún mi ọba tó ní bíkàn ju olúwo lọ nípa Islam àbòsí ìwòlẹ́ fẹ́ sí
ẹ mọ́tò nípa àkọ́kọ́ sọ àdúgbò tó wọ̀n yàn yín kẹwàá sàbòsí ẹmọ́ sàbòsí bá bá ìṣọ̀kan nù tó wá yà wá dúró wọ́pọ̀ papọ̀ wọn àfíṣọ̀kan tó dé Olúwo lórí wa tó bá yà gbogbo ẹni tó bá lóòótọ́ tó bá fẹ́ràn òótọ́ yọ ọmọ ìjọyìn wà lé lórí ètò ó tóbi báyìí lọ yóò tóbi tí nọ́ọ̀tì sí sultan ní dágbogbo ọba tó jẹ́ mùsùlùmí ní nọ́ọ̀tì Olúwo náà máa dá gbogbo ó ti bẹ̀rẹ̀ àwọn kọ̀ọ̀kan wọn ti jọyìn èyí ṣe kéṣe máa márùn mẹ́fà kan mọ́wọ́ ọ̀tọ́ pọ̀ tó wọ́n bá ti wà ń lù ká tó bá lọ́pàá rẹ̀ lé tó sì jẹ́ mùsùlùmí gbé hàn pé mùsùlùmí yọ jọyìn àwọn Olúwo sọ pé kò ṣẹbọ tọ́wọ́ ní ọjọ́ wà ayé ṣe mùsùlùmí ẹ̀sẹ̀ kí mo lè kọ́ mi àmọ́ àjọ máa ṣẹbọ náà nígbà pé ọba yọ ìṣara wa a sì lè gbà fún gbogbo gbà fún pé nímọ̀ ní ìlágbòye tọ́ba lágbòye ọmọ pé bóun ṣe gbà fún lásán gbogbo ẹ̀sìn olóògbàdé ẹlẹ́bọ ò lè jẹ́ olórí fún mùsùlùmí láti ṣe reality náà fẹ́ kílíà tọ́ba bẹ́ẹ̀ Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ Olúwo olórí àwọn mùsùlùmí àmọ́ ẹ̀yà gbogbo Yorùbá àtọ́jẹ́lẹ́bọ àtọ́jẹ́ mùsùlùmí o ọgẹ́sẹ̀ bàbá wa ọmọ bàbá wa tó ń jẹ tó gbàgbé bàbá wa tó ń rólé bàbá wa lẹ́yà wa ẹ̀yà wa ni o kì í ṣẹ̀sìn wa o èso lórí wa bẹ̀rẹ̀ sí o ó jẹ́ ẹ̀sìn gbogbo olórí ẹ̀yà wa kì í sọ̀ ní o olórí ẹ̀yà wa onáà ní kíni Aláàfin kílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ mo sì fẹ́ fún yín mọ̀ràn yìí tẹ́ wọ́n jọ ń jà ẹ̀mọ́ ìlẹ̀jẹ̀ wọ́n jà olórí méjì lájọ ní olórí kan kì í ṣe ọmọ bàbá wa Ọọ̀ni wọ́n bá wọn ran wọ́n bá wọn lé Ifẹ̀ ni ẹ̀rọ tó tàn wò ìkejì wọ́n sì ń ṣẹbọn kí Oòduà tó dé òun náà sì kó di ẹ̀bọ̀n chance tó fún tó fi dúró lé Ifẹ̀ ó ní pé àwọn ọmọ Oòduà kó bẹ́ẹ̀ àwọn ọmọ Oòduà tó wá kó bẹ́ẹ̀ wọ́n lọ àṣẹ́kùbọ̀ wọn Aláàfin gbogbo ẹ̀lú kílíà Aláàfin olórí ẹ̀yà Yorùbá ọba tí Yorùbá bá ń jẹ gbogbo wọn pátá bẹ́ẹ̀ Aláàfin wọn wà ìwé ẹ̀sìn bàbá yóò mọ̀ ṣe ṣùgbọ́n kí Aláàfin náà kàn wípé jahal Islam wọ́n jahal akọ òdodo dé Islam dé ọba kápẹ́ náà ló dìde lónìí Islam yẹn òǹdó tì tó ń lé lórí àwọn mùsùlùmí takò ọ́ àwọn tó wọ́n sọ pé Aláàfin olóṣèlú kájú ẹ bọ́lọ́ olórí Yorùbá náà lọ́gẹ́gẹ́ bí ìtàn yẹn ṣùgbọ́n lọ́dọ̀ wá ń bè àlè gbà fọkàn kan àní sí lábẹ́rẹ́ rárá àfitọ́ ọba ṣẹbọ tọrẹ bọ ìdọ̀tí ni ẹ má kàrà yín jẹ ẹbọ lọ́kọ̀ sí owó máa jí ọmọ gbé máa fi ṣògùn owó tó yẹ bíbélì wọn kà sí àdúgbò àní tí ó fi tó gbọ́n jáde ìtàn tó bá dé lórí ọ̀fọ̀ ni wọ́n pa sí ní ẹ̀dáhùn rẹ̀ àdí sáàmù báìbù wọn kà sí àdúgbò àní gbogbo gbọmọ tó ń gbọmọ tó ń ṣògùn owó ìlànà kíni ìlànà ẹbọ ni tó bá dáyé láìkẹ ẹbọ tó bàbá wa Aláàfin Abdul Akere ọkọ síwájú fún yín ẹ má dìkílẹ̀ ẹbọ ẹ má bàbá yín Ṣàngó dáadáa Ṣàngó àwọn Ṣàngó lẹ́bàá lọ́gùn ẹ̀rí dípò ara yín ni tó ẹni àpọ̀nlé ni yín olórí gbogbo àwa ìran Yorùbá ni yín Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àtàwọn ará wọn nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n mi sìn so tẹ́yìn náà bá sọ pé ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ̀yà abẹ́ sábẹ́ Ọọ̀ni o láti wáyé lẹ́lẹ́bọ Ọọ̀ni sínú Ọọ̀ni because dáàdi wa ti ṣe Oòduà wọ́n bọ̀ Ọọ̀ni lórí òòsàn yẹn ni o òòsàn yẹn fẹ́ bó sí àdéhùn láti mo sọ ìwọ Aláàfin tó dé yìí sọ́ọ̀bù Aláàfin tọ́lọ wọ́n mọ̀ Kùránì o kó dàgbà wọn kàn bẹ́ẹ̀ tọ́pọ̀ Kùránì nǹkan kátẹ́ ìfúnni nílùú lọ́dọ̀ àwọn mùsùlùmí wọn kọ́kọ́ kó ìṣẹ̀lẹ̀bọ àmọ́ bá gbogbo Yorùbá iná lòun àgbàbẹ̀ torí bàbá yín lọ bàbá wa ní bàbá gbogbo wa ẹ̀yin náà lẹ́sìn ní jọba Láláàfin kàn yín ẹ̀yin náà lẹ́ láàfin ẹ̀yin lẹ́ ládé Ọọ̀ni ò ní adé ọmọ Yorùbá òòṣà ni wọ́n máa bọ that is the reality kì í sì ṣe ọ̀rọ̀ àrífín mo ti wà àpọ́nlé dandan ni wọ́n wà fún Ọọ̀ni nítorí pé Ọlọ́run ló fi sọ Ọọ̀ni ẹ̀gbọ́n mẹ́sàn ṣùgbọ́n tá bá ti di bí èso lórí wa ẹ̀sìn láti wà sí ilé ayé èso lórí wa Ọọ̀ni òkè olórí àwọn jàmá àwọn ẹlẹ́bọ ni wọ́n àmì ẹ̀gbọ́dọ̀ rí Ọọ̀ni fí o gbọ́dọ̀ rí Ọọ̀ni fí o yóò lè fi kàn ní pé àwọn náà gbọ́dọ̀ sọ pé àwọn máa sọ fún apá ìtàbá ìlàsì àbúkọ́ máa pe àwọn olórí wa ọ̀sẹ̀ tó lẹ́yìn o àwọn olórí ẹbọ ẹgbẹ́ yẹn ẹ̀bẹ̀ ju 10% lọ òṣèlú lọ́sọ yín di bẹ́ẹ̀ ṣe rí o yóò wá sí òṣèlú tẹ̀lé gbẹ́sẹ̀ ìwé mùsùlùmí bá sì unite àbọ̀mọ́ Yorùbá unite òṣèlú máa padà sí ògo Aláàfin bẹ́ẹ̀ náà òṣèlú yóò padà sí ògo olórí mùsùlùmí ọba ajẹ́pọ̀ lórí mẹ́tàlá nílẹ̀ Yorùbá ó sì lálàyé ẹbọ tí àwọn ẹlẹ́bọ tí bàbá wa Oòduà bá nílé Ifẹ̀ ìran wọn ní Ọọ̀ni àdínà rẹ̀ máa jọ ní rẹ lọ ìwọ́n bá máa sọ pé wọ́n lórí Yorùbá rárá gbogbo ọmọ Yorùbá tí Oòduà bí wọ́n kò lè Ifẹ̀ wọ́n làwọn lọ nígbà náà bá kú tí ọ̀rọ̀ tọ́rọ̀ gìnà ni kí wọ́n kò lè Ifẹ̀ sí wọ́n lè wọ́n kò lè Ifẹ̀ ní jẹ́ kí Ọọ̀ni gbé eré jáde that's the reality bẹ́ẹ̀ àwọn nù àwọn ọ̀nà tí wọ́n dá Ọ̀yọ́ mẹ́fà ló tutù the last Ọ̀yọ́ ló wà ní ìlú Ọ̀yọ́ Aláàfin darí tó dáwọ́ sọ̀kan olóyè ẹ̀yà Yorùbá generally Aláàfin àlàyé kejì nù àmọ́ Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àwọn ìṣẹ̀lẹ̀bọ bàbá Ọọ̀ni àtẹ̀yẹ ẹlẹ́bọ sọ́sọ́ àwọn ìṣe ẹ̀yìn bẹ́ẹ̀ wà bá tó àwọn ẹ bá kúrò nínú Islam ẹ bá bọ́ sí ọ̀dọ̀ ẹlẹ́bọ olórí burúkú ni ọmọ náà jáàmà ni báwo ló ti possible kẹ́ máa fi orí burúkú àti jáàmà lọ wa àwọn ọ̀sẹ̀ bọ̀ so olórí àwọn ẹ̀yà Yorùbá tí wọ́n lè àwọn ọmọ tó ṣẹ́kù náà nù Aláàfin ẹ̀yin lórí gbogbo àwa ẹ̀yà Yorùbá so ká tó ń gbà àti gbẹ̀sìn ẹ̀sìn yàtọ̀ àti mọ̀nà ẹ̀sìn sí tóbi gbogbo kan lọ àti olódodo olórí tàwa wà ní kiri Olúwo tó jáde lórí wọn bá jáde àwọ̀ ẹlòmíì tí ó jẹ́ olórí fáwọn mùsùlùmí láyé mùsùlùmí kan láyé òní fi àìsàbí ọ̀rẹ́ Ọọ̀ni lálẹ́ wọ́n fi àìsàbí ọ̀rẹ́ náà jáde mọ́ ni owó tó àwọn kan láfẹ́ kílẹ̀ àníyẹn tó bá ń pè ìjàmbá wà ń bẹ èpè wà ń bẹ sẹ́wò ọmọ pé èèyàn ló ṣépè fún ibi tí wọ́n sọ lórí ìgbé wọ́n tẹ́ máa ṣe gègèrè mo mọ sọ́fọ̀ lónìí pé kí èpè rẹ̀ ń sẹ́ mo fún ọdún ọ̀sẹ̀ kan ọ̀rẹ́ ọ̀dàrú láti reality a ní làkúndé nìkú ẹ̀ máa ṣẹbẹ̀ yín o àwọn ọ̀gá yín ṣẹbọ sọ́wọ́ àwọn ọ̀gá yín olórí adébúgbà tó fẹ́ lẹ́bẹ̀ yọ a sì ní ọlọ́ba kan ṣoṣo tó dìde ilẹ̀ dáàrú ìdíire gbogbo èèyàn ló sì máa ó sì ní bagan tó nítumọ̀ ó ní street tó nítumọ̀ bí iṣẹ́ ọba aláwà nínú ibi iṣẹ́ bá bá jẹ ọba níwò olùdókòtò aláwà àkọ́kọ́ ìlú láàrin alólóyìn ibùsùn nínú
bí ọ̀rọ̀ àṣòdodo reality lè yún náà. Ẹlẹ́ẹ̀kẹta àrẹ̀lẹ̀ dínà reality àwọn ọmọ ojúlówó bàbá wa tó wá láti Mẹ́kà ẹ̀rọ ló wá láti Egypt láti Mẹ́kà tó lọ Egypt láti Egypt ló ti wọlé Yorùbá. Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ máa pàtàkì pé àwọn àbùdá àwọn olùsọ̀fà wọn ní àwọn bàbá tó máa ń dédé wọn ní sẹ́yìn ló fi jábọ́ ló fi gun ló fi bọ́ọ̀lẹ̀ láti ojú sẹ́mọ̀. wọ́n gbà tó wá kúkọ̀ àmú sẹ́yìn náà tó fi gbé pẹ̀ lọ sí ilé ìjà wọ́n gbà tó bàbá tó bá jábọ́ sẹ́wọ̀n tó bọ́ọ̀lẹ̀ láti sẹ́wọ̀n pẹ̀lú chain. Àwọn ọmọ náà tí àwọn bọ́ọ̀lẹ̀ chain tààrà láàrin wọn fi wáyé ayé àjẹpẹ́ láwọn ará ṣe ilé abọ́ọ̀lẹ̀ sí kíni. Àwọn ohun adàdà àwọn ẹlẹ́wọ̀n wọn mọ̀ wé kankan wọn lajú wọn fọ́nù lẹ́bẹ̀lù ilé Ifẹ̀ ní ojúmọ́ ọmọ tí ṣe kíni. láti ẹjọ́ mẹ́tọ́gráfì fẹ́ẹ́ ṣe proof ládàáyé ẹgbẹ́ tó gbọ́ kọ́ mọ́ fi ní ẹ̀yẹ àbí ẹgbẹ́ tó Facebook pé the science of Yorùbá wọn náà ni pé ilẹ̀ ìwòlé ayé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìpẹ́ ní lórí omi àjẹwà ń tàn iṣẹ́ ń tàn báyìí ìwòlé ayé tí wọ́n rí àwọn ẹlẹ́bọ̀ táwọn ìwé tẹ́lá tẹ̀láwọn àwọn olóògbé tẹ́lá tẹ̀láwọn bọ́sì wọn ò ní lẹ́tà àwọn ẹlẹ́bẹ̀ yìí wọn ò ní lẹ́tà bẹ̀sẹ̀ wọn ò ní ABC èbó lóní alibata sa làwọn síkìnì làwọn mùsùlùmí ní ẹ̀yin ẹlẹ́bẹ̀ yẹn mú sẹ́yìn náà wà kílẹ̀ yìí ní ABC táyọ ABD Yorùbá ń bẹ̀ àwọn kírísẹ̀ lóní alibata sa àwọn mùsùlùmí lání kí ni contribution ti nínú education ṣé ẹ̀yin kọ́ lẹ́ni contribution bíi àrídìnnà ìdíní àfẹ́rí ẹgbẹ́ lórí ẹlẹ́bí bọ̀gún ẹ̀yin kọ́ lẹ́ni gbogbo àwọn contribution yìí owó tí lẹ́yìn ìwà tí ń dà lónìí ẹ̀ ń pààyàn ebi oògùn ni pásítọ̀ tó ń pààyàn sí ṣọ́ọ̀ṣì àti ìbẹ̀lẹ̀ mọ́mọ́ tó ń kápá èèyàn mọ́ lọ́wọ́ ebi ọ̀dọ̀ yìí ni wọ́n yà lọ wọ́n wá sí ilé sọ́dọ̀ nígbà wọn ọmọ ẹ̀sìn wọn tó ń ṣe wọn ọmọ tí pásítọ̀ bá mẹ̀sìn rẹ̀ níbo ló ti wà nù báìbù pé kó o pààyàn sínú ṣọ́ọ̀ṣì tí àbá bá mẹ̀sìn rẹ̀ níbo ló ti wà nù kò wá níbi kó pààyàn ẹ̀sìn méjèèjì ọlọ́ta tó kó pààyàn bẹ́ẹ̀ tẹ́ sẹ́yìn lẹ́kọ̀ọ́ lóòdì náà ẹ̀yin lẹ́mọ́ fìyàwó bọ́ tẹ́ bá fẹ́ ṣẹbọ ẹ̀yin láti pé òòrè obìnrin èwo tọ́lá wo akúkú kankan ẹ̀yin lẹ́nu pé ẹ̀yin ní olùdarí àdájọ́ bẹ́ẹ̀ yóò eégún ẹ̀yin ní gbogbo àwọn ritual ti ń ṣẹlẹ̀ tó pààyàn rẹ́rẹ́rẹ́rẹ́ tó dún yàn tó ń lọ ẹ̀jẹ̀ tó àràmọ́ni Ìlọrin ọ̀rẹ́ ilẹ̀ yà Ìlọrin ilẹ̀ lọ́tẹ̀lé ọ̀tọ̀ ni pé student kọ mọ́sílábọ̀sì ọkọ̀ ọba fèlè ọba bá kíárì ẹ̀nà ìwọ̀n ni bí irú Ramani yẹn àbí àfàtẹ̀ kápá ẹ̀kọ́ student tó fèlè nìkan mọ́ ẹ̀sìn rẹ̀ ọ̀tọ̀ wá ní kí ni rí ilẹ̀ ẹ̀sìn gangan kí lọ yà lọ ẹ̀yin lẹ́lẹ́bọ̀ ẹ̀yin lẹ́nipa yẹn àwọn òòṣà tí ilẹ̀ mọ́ kiri àwọn òkè rárá bí kẹ́ sọ pé ọ̀làkà ayé olómílé ẹ̀jẹ̀wẹ̀ ọ̀làṣọ́lé fímọ̀ búra tí ẹ̀yẹ gidi lídà gidi òṣàlù gidi mẹ́tọ̀ gidi olórí gidi ni olómílé kó fẹ́ jẹ̀wẹ̀ èyí yẹn ọ̀làṣọ́lé fímọ̀ búra ṣé ọ̀dà kí ẹ̀yẹ gidi kọ́ láṣọ tí ọwọ́ wà lọ mú ìmọ̀ ọ̀pẹ́ kọ́ máa fi wé ara ṣé yóò nọ́mà ẹni Ọ̀ṣun àbí ọba obìnrin di odò bóòlù èèyàn kẹ́sì ni di odò ọwọ́ ní nígbà tó wò bímọ gbogbo ẹ̀yin tẹ́lá wá fẹ́ máa tọrọ ọmọ ẹ̀ máa tọrọ ẹ̀ lọ́dọ̀ òun tó ń pé nígbà tó ń wà láyé òun tọrọ ọmọ Ọlọ́run fún òun ká máa tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ gbogbo káyọ̀ lọ́rọ̀ kódà ẹ̀ níta gan gbogbo ọ̀tá Yorùbá pátápátá ló forí dára wọn ní ìtàjákujàku rédèrèdè gbogbo rẹ̀ gbọ́ yọ gbọ́ lọ báyìí nígbà tẹ́lẹ̀ máa tẹ̀lé kan yín tẹ́yẹ lẹ́bọ̀ pa fún wa ìyá gbọ́ lọ ẹ̀wò àwọn bàbá tàwa o àti mẹ́kàlì tí ń bọ̀ bọ́yọ̀ gbà náà Egypt kọjá ó sì wà lẹ̀ Yorùbá ó sì bá àwọn olóòṣà àwọn ọba mẹ́rìnlá kọ́ni àbí mẹ́rìndínlógún ọba wọn nífẹ̀ẹ́ nínú wọn náà àwọn ìran tó bá ń fẹ̀ yẹ òun náà lọ ní nítorí pé àwọn ọmọ rẹ̀ ojúlówó wọn kú ònífẹ̀ ní àwọn ọmọ ọba ní ọba máa jọba lọ àmọ́ kú ònífẹ̀ lọ́jọ́ kí ọ̀rẹ́ ọmọ ẹ jẹ tó bá bẹ́ẹ̀ àdínà hàn ní pé ìwọ ló lórí òṣèlú lè gbé ọ lé alórí òṣèlú àmọ́ tàn ò lè change ọba tó bá tàn mú tó bá bàbá wa mu òun náà lọ ní olórí ìran wa òun náà kó dé lórí ìran wa bí ọba sì wà lórí bó ṣe wà tó bá yá tó bá gbé ìjọba dé ìjọba wọn dá padà sí kíni o ààyè rẹ̀ ó wá dá padà bẹ́ẹ̀ kò dá padà bẹ́ẹ̀ o àwọn ti lẹ́sìn kí lẹ́sìn wa Islam yẹn yàtọ̀ sí àṣà wa ó yàtọ̀ sí ìran wa ó tóbi ju ìran wa lọ ó tóbi ju àṣà wa lọ ó tóbi ju bàbá wa lọ ó tóbi ju ilé ayé wa lọ Islam yẹn nítorí pé nǹkan Ọlọ́run ni àṣẹ Ọlọ́run ni ó tóbi jù ọba tó wá jáde pé òun lọ bá òun sì dúró sí Islam kò ṣẹbọ tá a sì rí ẹlòmíì tó ṣáájú ẹ nínú ìtàn àti nínú ìwé ọ̀rọ̀ náà ni Olúwo láfi ní òun láfi ní pé òun lórí àwa mùsùlùmí Ọlọ́run yọ wá pẹ̀lú wa mo rí aṣọ yé àbá aṣọ yé subhanakallahumma wa bihamdik